ètò ọwọ́ wa. Psalm 130. Psalm àádóje. A ó máa kà ní àgbàgbà. Láti lè kú wá ní èmi ti ké pè ọ́ Olúwa. Olúwa tó wù mí, tẹ́tí rẹ sí ẹ̀bẹ̀ mi. A ó máa kà sáàmù ní àkàgbà. Láti inú ikú wá ní èmi ké pè ọ́ Olúwa. Olúwa gbóhùn mi, tẹ́tí rẹ sí ohùn ẹ̀bẹ̀ mi. Olúwa, ìbá ṣe pé ìwọ ó máa sàmì ẹ̀ṣẹ̀, Olúwa, ta ni ìbá dúró? Ṣùgbọ́n ní ìkáwọ́ rẹ ni ìdáríjì wà, kí a lè máa bẹ̀rù rẹ. Èmi dúró ní Olúwa, ọkàn mi dúró, àti nínú ọ̀rọ̀ rẹ ni èmi ṣe ìrètí. Ó retí rẹ, Olúwa, ní àwọn aṣọ̀tẹ̀ náà. Ó retí èmi nínú ọ̀rọ̀ rẹ. Ísírẹ́lì, ìwọ ní ìrètí ní ti Olúwa, nítorí pé lọ́dọ̀ Olúwa ni àánú wà, àti lọ́dọ̀ rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìdáǹdè wà. Òun yóò sì gba Ísírẹ́lì ní ìlè kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ gbogbo. Jésù yìí títí ayé.
I am privileged to be here this morning to give Mama my last respect and to honor the family with my presence. IBAKATV, Barrister Ekiti, mo kí ọdún ìjọba kan náà wọ́n ti dé ọ̀dọ̀ ẹgbẹ́ àmì wọ́n lo ọdún ìjọba gẹ́gẹ́ bí point of contact. Today is the only person to move on for now. So my brothers and sisters, don't be offended. So let me use you as a point of contact, for the family. And on behalf of the church,
lọ́jọ́ lọ. Bí ẹ ṣe bẹ̀rẹ̀ bàbá lónìí, ọmọ rere agbẹ̀yìn ìdí náà yóò sì dára fún un. Ẹ jẹ́ ká ṣe bíbélì wá sí Kọ́ríńtì kejì, 2 Corinthians. Paul epistles to the 2 Corinthians chapter 5. Let me read verses 1 and 10. For we know that if our earthly hour, tenth of this tabernacle were dissolved or collapse, we have a building of God, a house that is not made of hands, which is eternal, with God in heaven. Nítorí àwọn ọkùnrin bí ilé àgọ́ wa ti ayé tí ó bá wó, àwa ní ilé kan láti ọ̀dọ̀ Ọlọ́run, ilé tí a kò fi ọwọ́ kọ́, tí a lè wáyé nínú àwọn ọ̀rọ̀. Number 6 says, for we must all appear before the judgment seat of Christ, that every one of us may receive the things that is done in his body, according to that he has done, whether it is good or bad. Nítorí gbogbo wa kò lè ṣàìmá fi ara níwájú ìtẹ́ ìdájọ́ Kristi kí olúkúlùkù kí ó lè gba àwọn ìwé tó ti ṣe nínú ara gẹ́gẹ́ bí èyí tó ti ṣe ìbá ṣe rere ìbá ṣe gbogbo. Níbi tí a kà yìí wọ́n fi ara wa our earthly body ara wa gẹ́gẹ́ bí ènìyàn níbi ìwé àgọ́ intent àgọ́ nígbà tí a kéré lọ́dọ̀ yẹn tí a bá bàbá àti màmá lọ́wọ́ wọn ní adé gẹ́gẹ́ bí àgọ́ èyí gẹ́gẹ́ àdáfà settlement tí wọ́n bá lọ wọ́n lè lo oṣù kan wọ́n lè lo oṣù méjì wọ́n tún padà wá sí ilé àgọ́ yẹn ni wọ́n rọra kọ́ ẹ̀yẹ tẹ́ tó tó bá dé ilẹ̀ fún ọmọ àmọ́ sí ní ọ̀pọ̀ ìgbà tó bá ṣiṣẹ́ tó bá rẹ̀ wọ́n bá fẹ́ sinmi wọ́n kọ́ sí abẹ́ tẹ́ǹtì àgọ́ yẹn láti sinmi. Bíbélì sọ fún wa wípé àgọ́ ara wa èyí tí a wà ní is an equivalent of a tent. Bí àgọ́ ni nítorí pé kò lè dúró pẹ́. Now, báwo ni àgọ́ ṣe rí? Let's consider some of the characteristics of intent. Number 1, intent is not permanent. Àgọ́ kò lọ kò wà fún ìgbà pípẹ́. Wọ́n máa láti pé ìgbàgbọ́ tó bá dìde tó bá fẹ́ ayéré yẹn gbogbo àwọn bàbá tí wọ́n fi dúró ẹ̀mí àfọláṣí. Wọ́n tún bẹ̀rẹ̀ sí máa bá àwọn ṣe máa gbèrò. That is being, ara ènìyàn bí o ti ṣe rí. That is number 1. A tent is not secure. When we live here, in fact, we cannot pass night inside a tent because it's not safe, it's not secure. It has no window, it has no door, no toilet, no convenience, nothing. Ó yàtọ̀ sí ilé èyí tó jẹ́ pé ó ní foundation tí ìpìlẹ̀ tí ó dúró. Wọ́n ṣàlàyé lè fún ọ kí wọ́n náà lè mọ̀ pé gbogbo ara tí ó kọ́ ṣe lẹ́yẹ̀lẹ́yẹ̀ tó ń gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ yìí ọjọ́ kan bọ̀ ó máa collapse. Tí màmá rẹ̀ báyìí, look at mama. Mama was supposed to be beautiful girl, beautiful lady. Can you imagine? At 101 years, at
small in size. Àdìsọ́tà fẹ́ ṣe akéde tí a lè máa ti kàtẹ́lì káwá sọ pé àwa ń fa ilé yẹn by 100 feet by 100 feet. It's not possible. Ìṣe ìwọ̀n náà wà ìwé ọjọ́ ọ̀rẹ́ bí adé ó kéré. Iye ọdún tí o ní ìdí ó kéré is small. No matter how many hundred years we live. Our fathers of faith in the book of Genesis lived for so many years, some close to 1,000 years, but at the end, they died. Bí wọ́n ṣe kú fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tó àwọn ará ìgbàgbọ́ ní Bíbélì, wọ́n ṣe kú fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ikú ló pẹ̀lú wọn. See, this life is just from generation to generation. People like Abraham, people like Abraham, people like Moses, like Joseph, people like Jacob, they are human beings like us, and they lived a life that is based on the God during their generation. You should realize that this is your own generation. Àwọn ọ̀dọ́ àti children, dead or born, àwọn náà ṣe gbọ́ ọ̀sáyé láti gbé ìgbé ayé tí wọ́n ní Kristi bá fa ìbọ̀ ẹ̀sẹ̀. Number 4, a third is not strong. That is the characteristic of the comparison of our body. Ara ta fi dẹ́sẹ̀, ta fi ṣe ìwé lè wà, ta fi mọ Ọlọ́run tó dá wa sáyé. Ọlọ́run tó dá wa sáyé. See the wickedness of man in this life. For the purpose of money, wọ́n máa ṣe ríṣù àwọn ọmọ onídé ènìyàn bíi tí wọ́n wo kílípù kan ọ̀nà wàsá nípa tẹ̀lé ìwò wọ́n ní níbi kan ní Ìbàdàn ewu máa bá ti wé the wicked people, evil people, you know, they will kidnap their victims, you know, they will go there and harvest the private properties. Àwọn ọlọ́pàá ṣẹ̀dá tí wọ́n wà bẹ̀rẹ̀ ní Ìbàdàn Ọ̀yọ́ state Ìbàdàn. It's still in my brain, it's still in my phone now. For us to know the wickedness of this world. Now, kí ní dájú wá ní ọwọ́ àdáyé yẹn tí èèyàn fẹ́ kú torí ẹ̀, tí èèyàn fẹ́ para torí ẹ̀. Not money, ìránṣẹ́ ní owó, ṣùgbọ́n àwa ènìyàn ti sọ ara wa di ìránṣẹ́ owó. Àwa ènìyàn ti sọ ara wa di ìránṣẹ́ owó. Ọlọ́run ló gbà wá, Ọlọ́run ló sì wà délé. Mo ní Ọlọ́run ló sì wà délé. Bíbélì wa sọ fún àwọn pé ìdájọ́ pọ̀ láti verse 10. 2 Corinthians chapter 5 verse 10. Oníṣègùn owó wa kò lè ṣàlàyé wá fi ara wa hàn níwájú ìtẹ́ láti gba ìdájọ́. Okay, take for instance, ní kọ́ọ̀tù ilé ayé yìí, kọ́ọ̀tù ilé ayé yìí, kóòtù ilé ayé yìí tí a bá débẹ̀ níwájú ọ̀nà tó bá gba wájú kọ́ọ̀tù kọjá lẹ́gà high court court of appeal or whatever ká má ṣe sọ supreme court tó bá ti kú bí 500 meters to that place wọ́n á sọ wípé o gbọ́dọ̀ kọ́ you should not blow your car horn. Tí o bá ṣe that is content of court. Tí wọ́n bá sì mú ẹ wá sàn kánà ìyẹn tó wà fẹ́ lọ sẹ́wọ̀n. Ẹni òbí akọ́ máa ṣe sí lọ́wọ́lọ́wọ́ tá a bá wà ní ṣọ́ọ̀ṣì. Akọ́ máa ṣe yọ̀pọ̀ sí kàkà ilé ọlọ́run tó wà lórí. We have no regard for God and anything that is of God. We have no regard. Tó máa ṣe yọ̀pọ̀lọpọ̀. Ẹ̀rọ ọlọ́run kò sí ní ọkọ̀ wa. Ní ìbẹ̀rù ọlọ́run fún ilé ọlọ́run. Ìwọ́n aládé náà á ṣe jẹ́jẹ́ àti ní fọlásẹ́fẹ́ ẹlòmí àti ló máa bí sínú àti nípa ìlòmí lè mú ẹ̀ síta. Ṣé ẹni bẹ́ẹ̀ ẹ̀ka pọ̀ ló máa ń pọ̀
tó bẹ́ẹ̀. Ibẹ̀ láti gbé fóònù lọ́wọ́ ní ṣọ́ọ̀ṣì láàbá sábì gbùgbùgbùgbùgbù káàkiri. Ṣọ́ọ̀bù nínú ọ̀, pásítọ̀ nínú ọ̀, ẹ̀rọ nínú ọ̀. Ṣùgbọ́n tó máa ń mú àwọn tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀. Ẹ jẹ́ ká ṣe rere o. Lẹ́yìn tí a bá kó ní ayé àgbọ̀ ìgbà. Báwo ni ẹ ṣe rí? Ilé ìsọ̀pá àkókò ní it's a safe place. No robbers, no kidnappers, no evil, no sickness. Ibi tí màmá ti lọ ṣáájú wa nù. Oníbi torí bí àgọ́ ilé àgọ́ wa ti ayé ìlú máa kó àwa ní ilé kan ní ọ̀run. Èyí tí a lè fi ọwọ́ kọ́ tí a lè ráyé nínú àwọn. Níbẹ̀ yẹ kò sí ní àṣà ìsàn kò sí méje dáàbò máa bá ti lò má rìn ọ̀nà ní bá orí àwọn gbénigbéni wọ́n ti pọ̀ ní ìsàtú bẹ́ẹ̀ lọ rárá. Kò sáwọn kí lápásì níbẹ̀, kò sí àìsàn níbẹ̀, kò sí àwọn adigunjalè robbers wọ̀ síbẹ̀ ní ibi tí Ọlọ́run pèsè sílẹ̀ fún wa. The Bible call the place a glorious home. Ilé ológo sọ pé Olúwa mú mi débẹ̀. Akọ̀fẹ́ lé ológo, Olúwa mú mi débẹ̀. Bíbélì sọ pé ilé ológo níbẹ̀ a glorious home. I'm connected. I'm a gbé àgbàgbé àwọn agbẹ́rù. Ìwà tí a bá wà wù ní bí òun ẹsẹ̀ kẹfà yẹn fi sọ pé ìbá ìṣẹ̀lẹ̀ ló ṣe ìbá ìṣẹ̀lẹ̀ kúkúrú ẹ̀san pọ̀. Ẹ̀kọ́ tí wọ́n kà fún wa yẹn, tí wọ́n kà fún wa ló wà nínú ọ̀rẹ́ programu. Ó ní a sì ṣí ìwé kankalẹ̀, a sì ṣí àwọn ìwé kankalẹ̀, a sì ṣe ìdájọ́ fún àwọn òkú. So bí a bá wá lé ẹnikẹ́ni tí a kọ́ nípa ìsinmi ìwé ìlú láti sí o àtàwọn ìlànà. Ní orúkọ Jésù wò ní ìgbìgbẹ̀. Ní orúkọ Jésù wò ní ìgbìgbẹ̀. Ní wíwọ́ ní ìsìnkà ìgbìgbà yóò wà ní ọba ní yóò bẹ̀rẹ̀ ẹni kọ̀ọ̀kan wá. Lẹ́ẹ̀kan sí olùgbà pé a má sì ní ọ̀nà ọmọ wọ́n ṣe dáadáa níbi ìjọba. And that is why the bishop decided to attend to this service. Bí mi ò tẹ́ ẹ̀kọ́ ọ̀nà ṣùgbọ́n mo wẹ̀ ìgbà. Ó sì mọ ilé tí wọ́n ṣe. Wọ́n yẹ ẹni tí a kà ṣe yìí fún. Mo kẹ́yìn ọmọ akẹ́kọ̀ọ́ sí pé wá sẹ́yìn. Ẹ̀yin màmá tù mí lára. Lẹ́yìn fún màmá ìbànújẹ́ ọ̀pọ̀ ìdílé yìí. Ẹ̀yin kò ṣáàtì ní ìbànújẹ́ òní láì ní wá ní olóòrò. Orí ọ̀fẹ́ látọ̀rọ̀ wá wá yóò tó lè lórí. I'm happy to want every one of us. Wishing you well. In Jesus' name. Praise the Lord. Olúwa jọ̀wọ́ tún ayé mi ṣe, tún ọ̀nà mi ṣe. Gbogbo ibi tí mo kù sí, Ọlọ́run ṣàwárí mi, sọ fún Ọlọ́run. Gbogbo ibi tí mo kù sí, gbogbo ibi tí ẹ̀ṣẹ̀ sọ mí nù sí, gbogbo ibi tí àṣìṣe sọ mí nù sí, gbogbo ibi tí agídí ọkàn sọ mí nù sí, gbogbo ibi tí jàǹbá sọ mí nù sí, gbogbo ibi tí èrò ìmọ̀tara ẹni nìkan sọ mí nù sí, Ọlọ́run ṣàwárí mi. Ibi tí ìfẹ́ tó sọ mí nù sí, Olúwa ṣàwárí mi, sọ fún Ọlọ́run, sọ fún Ọlọ́run. Olúwa ṣàwárí mi. Yálà ìfẹ́ ti ohun ayé, ìfẹ́ ti ara, ìfẹ́ ti dúkìá, ibi tó sọ wá nù sí, Olúwa ṣàwárí wa. Má ṣe wá ní adọ́run mòótọ́. Nígbà tí ẹ̀san bá máa dé, Olúwa má jẹ́ n fomijé gbẹ̀san, má jẹ́ n fi ìpayín kékeré gbẹ̀san.
má jẹ́ ń fi iná ọ̀run apáàdì gbẹ̀san. Olúwa jọ̀wọ́ ilé ológo má jẹ́ ó dèwọ̀ fún mi, ilé ológo má jẹ́ ó dèwọ̀ fún ilé mi. Gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ ti rán ọ̀rọ̀ yín sí wa láti mú wa lára dá àti láti gbà wá kúrò lóko ìparun wa. Gbogbo ọ̀nà ìparun tí ẹnì kọ̀ọ̀kan wá fẹsẹ̀ sí, Ọlọ́run dá wa padà, mú wa bọ́ sójú ọ̀nà. Bàbá wa tó lò, the most reverend Dr. J.B. Ayoko, tó lò láti fi ọ̀rọ̀ yìí bọ̀ wá, jọ̀wọ́ àtàwa má jà dẹni ìtanù. Ní ìkẹyìn nígbà tí irúgbìn ọ̀rọ̀ yìí bá máa di onídàájọ́, má jẹ́ ó dá wa lẹ́bi. A dúpẹ́ nítorí pé ẹ ti ṣe o. Ògo ni forúkọ mímọ́ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín lórúkọ Jésù. Olúwa bá mi kọ sí ọ̀run pẹ̀lú ohun tí mo ń lò fún ìfúrúgbìn rere rẹ yìí. Sọ fọ́lọ́run. What I'm using to sow for the expansion of your kingdom on earth, Father, use it to build my mansion in heaven, in that everlasting glorious home. Father, use this offering to build my mansion for me. Lo ọrẹ tí mo fi ń fún ìdá ìjọsílẹ̀ yìí láti fi kọ́ ilé ayérayé mi, ilé ológo ní ìjọba ayérayé. Gbọ́ àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Bí o ti fúrúgbìn fún ìdá ìjọsílẹ̀ pẹ̀lú ohun ìní rẹ, ò ní ṣaláìní lọ́jọ́ ayé rẹ. Ìbùkún Ọlọ́run yóò ṣe àwárí rẹ. Gbogbo ohun tí wọn náà bá dáwọ́ lé lórúkọ Jésù yóò yọrí sí rere. Àkàntì kò ní bá iṣẹ́ ọwọ́ rẹ. Àṣetì kò ní bá iṣẹ́ ọwọ́ rẹ. Iṣẹ́ ọwọ́ rẹ ò ní jóná. Ìbùkún Ọlọ́run yóò ṣàwárí iṣẹ́ ọwọ́ rẹ. Ó sì ní ànító àti àníṣẹ́kù. Ní ilé ológo nígbà táwọn èèyàn bá ń wọ ibi ìpèsè ògo ayérayé lórúkọ Jésù, ò ní wọnú iná ọ̀run àpáàdì lọ. Bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Nígbà táwọn akọrin bá ń fún wa lórin, a ó máa mú bọ̀ ń ta láti wá fi sílẹ̀. Bí mo lọ́wọ́ máa fi yan Olúwa olùgbàlà, ọba tó dá mi. Bí mo lọ́lá máa fi yílẹ̀ f'Olùgbàlà, dùnmí nínú yẹ ọgbọ́n yúngbà yúngbà. Ayé kò rẹ̀ mí, yúngbà yúngbà. Káyé dára fún mi, yúngbà yúngbà. Káyé yẹ mí kí n má tó ṣe, dùnmí nínú yẹ ọgbọ́n. Yungba yungba káyé kó yẹ mí o. Yungba yungba jẹ́ kó dára fún mi. Yungba yungba káyé yẹ mí kí n má tó ṣe. Omi nínú rẹ̀ ọgbọ́n. Yungba 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 káyé kó yẹ mí. Yungba káyé dára fún mi. Ó dára fún mi o. Káyé yẹ mí kí n má tó ṣe. Omi nínú rẹ̀ ọgbọ́n. Kí Olúwa kí ó pẹ̀lú yín. Kí ó sì pẹ̀lú ẹ̀mí rẹ. Ní ojú ewé ìkẹsàn-án ìwé ìdarí ìsìn tí ó wà ní ọwọ́ wa, mo gbọ́ ohùn kan láti ọ̀run wá tí ń wí fún mi pé kọ̀wé rẹ̀ láti ìsinsìnyí lọ, ìbùkún ni fún àwọn òkú tí ó kú nínú Olúwa, bẹ́ẹ̀ ni ẹ̀mí wí nítorí wọ́n sinmi kúrò nínú làálàá wọn.
Olúwa ṣàánú fún wa. Kristi ṣàánú fún wa. Olúwa ṣàánú fún wa. Àdúrà Olúwa. Bàbá wa, ẹ jẹ́ ká kúnlẹ̀. Ẹ já lọ níkúnlẹ̀ wa. Kí Ìjọba ìjọba rẹ dé, ìfẹ́ tìrẹ ni kí a ṣe lé ayé bí wọ́n ti ń ṣe lé ọ̀run. Fún wa lé oúnjẹ òòjọ́ wa lé òní. Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tí ó ṣẹ̀ wá. Má fà wá sínú ìdẹwò, ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bèlésè. Àmín. Olúwa má bá ọmọ ọ̀dọ̀ rẹ ṣẹjọ́. Nítorí kò sẹ́ni tí ó wà láyé tá ó dá láre níwájú rẹ. Fún màmá wa olóògbé Rachael òní, Oluwadare ní ìsinmi àìnípẹ̀kun. Kò sì jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ àìlópin mọ́lẹ̀ sí i lára. Àwa gbàgbọ́ láti rí ire Olúwa. Ní ilé alààyè. Olúwa gbọ́ àdúrà wa. Kò sì jẹ́ kí gbé wá sí ọ̀dọ̀ rẹ. A fi ọpẹ́ ìyìn àti ìbùkún fún orúkọ rẹ, ọ̀gá ògo jùlọ, fún ìgbésí ayé rere tí olóògbé Rachael òní Oluwadare gbé ní ayé, ẹni tí ó ti pè sí ọ̀dọ̀ ara rẹ kúrò nínú ayé ẹ̀ṣẹ̀ yìí. A dúpẹ́ pé ó ti ṣe iṣẹ́ rẹ̀ nígbà tí í ṣe ọ̀sán nínú ìjọ Ọlọ́run, nínú ìlú àti láàrin ẹbí. Jọ̀wọ́ Èdùmàrè, má ṣàìtẹ́wọ́ gba iṣẹ́ rere gbogbo tí ó ti ṣe lé ayé, kí o sì dárí gbogbo àìṣedéédé rẹ̀ jì. Àmín. Kọ́ àwa náà pẹ̀lú láti fi ọkàn wa sí ipa ọgbọ́n. Àmín. Kí àwa náà pẹ̀lú bá lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà ní ìkẹyìn ọjọ́ ayé wa. Àmín. Nítorí Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Bàbá onínúure, ṣe àtìlẹ́yìn fún àwọn ọmọ àti àwọn ẹbí màmá wa olóògbé Rachael òní Oluwadare láti òní lọ. Olùgbàlà jọ̀wọ́ ṣe bàbá tòótọ́ fún gbogbo àwọn tí ó ń ṣe ẹ̀yìn dè wọ́n ní àkókò yìí, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Bàbá ẹlẹ́dàá ọ̀run àti ayé, àwa ń bẹ̀ ọ́ fún gbogbo àwọn tí ó ti òkèrè wá sí ìlú yìí láti wá bá àwọn ọmọ ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ìyá wọn olóògbé Rachael òní Oluwadare. Àwa ń bẹ̀ ọ́ pé bí o ti pa àlọ́ wọn mọ́, bẹ́ẹ̀ ni àbọ̀ wọn kó pa mọ́ pẹ̀lú, bẹ́ẹ̀ ni kí o pa àbọ̀ wọn mọ́ pẹ̀lú. Yọ wọ́n kúrò nínú gbogbo ewu tí máa ń dààmú àwọn rìnrìn àjò. Àmín. Kí o sì mú wọn dé èbúté ìfẹ́ wọn láyọ̀ àti àlàáfíà. Àmín. Àdélébáre. Àmín. Ní kí o ṣe ìrìn àjò wọn. Àmín. A sì ń bẹ̀ ọ́ pé kí o jẹ́ kí ọjọ́ wa dalẹ̀. Àmín. Kí a gbó. Àmín. Kí a tọ́. Àmín. Kí a sì sin àwọn ọmọ wa dé ibi tí ẹ̀rù kò ti ní bà wọ́n lóde ayé. Àmín. Kí a tó jẹ́ ìpè rẹ lọ́jọ́ ogbó. Àmín. Ṣe wọ̀nyí fún wa nítorí Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. A ó jùmọ̀ gba àdúrà jùmọ̀gbà yìí. Dúró tì Dúró wá tì wá Olúwa nínú rògbòdìyàn ayé yìí, títí òru wa yóò fi wọ̀, tí alẹ́ wa yóò sì fi lẹ́, tí ìlàhílò ayé yóò dópin, tí jìnnìjìnnì ayé yóò parí, tí iṣẹ́ wa yóò sì tán. Lẹ́yìn náà Olúwa, nínú àánú rẹ, fún wa ní ibùgbé ìtura, ìsinmi àtàtà àti àlàáfíà ní ìkẹyìn, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Àti oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìfẹ́ ti Ọlọ́run. Àmín. Ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́. Àmín. Kó wà pẹ̀lú gbogbo wa. Àmín. Ẹ̀yin ọmọ, bí ẹ ti ń ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ìyá yín lónìí, ẹ ò ní sìnkú tán di òkú. Àmín. Ọjọ́ kó jìnnà síra. Àmín. Bí ìyá ti dàgbà tó dògbó, ẹ̀yin náà lórúkọ Jésù, ikú kò ní ká ẹ̀mí ní àìpé ọjọ́. Mo dẹ̀ wá gba aládùúrà ohun rere gbogbo èyí tí ẹ ti ṣe ní òde ayé lẹ́yìn ìpapò ìdá ìyá yín, ọ̀nà yín ò ní dojúrú. Ẹ ò máa tẹ̀síwájú. Oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa pọ̀ sí nínú ayé yín. Ilé ológo tí a ń lépa kò ní bọ́ lọ́wọ́ wa láti sin lọ àti títí láéláé. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Òní ni ọjọ́ kìíní nínú oṣù kẹta, lórí ọmọ, lórí aya, lórí àbúrò, lórí ẹ̀gbọ́n. Bàbá, mi ò fẹ́ kẹ́nikẹ́ni dáwọ́ ìbànújẹ́ fún mi ní gbogbo ọ̀nà. Owó téèyàn fi lọ máa gba òkú ọmọ, má jẹ́ káyé dá nítorí mi nínú oṣù yìí. Ní gbogbo ọ̀nà, ayé ò gbọ́dọ̀ dá fún mi, wọn ò gbọ́dọ̀ dá nítorí mi, wọn ò gbọ́dọ̀ dá nítorí ọmọ mi, wọn ò gbọ́dọ̀ dá nítorí ìdílé mi,
ní gbogbo ọ̀nà. Jésù Kristi Olúwa wa. Fèlè ìparí ẹ̀ pé Olúwa nínú oṣù yìí mo kọ̀ láti fi ẹkún rẹ ẹnikẹ́ni lọ́wọ́. Ó yá gbàdúrà bẹ́ẹ̀. Mo kọ̀ láti fi ẹkún rẹ ẹnikẹ́ni lọ́wọ́ nínú ìdílé mi lóṣù yìí. Lórí ọmọ ni, lórí aya, lórí àbúrò, lórí ẹ̀gbọ́n. Mo kọ̀ láti fi ẹkún rẹ ẹnikẹ́ni lọ́wọ́ ní gbogbo ọ̀nà. Ní orúkọ Jésù Kristi. ohun tẹ́ fẹ́ fi ràn wá lọ́wọ́. God bless you my children. Bóyá bàbá ẹ fi ohun tẹ́ fẹ́ fi ràn wá lọ́wọ́ sí i. Ọ̀tún tí yín dà. Ẹ fowó tí yín sí i. Ẹ ti lọ ṣẹ́wó patí wá fún mi. Ẹ ti lọ ṣẹ́wó patí, owó patí lẹ̀ ń kó sílẹ̀ yìí. Owó patí lẹ̀ ń kó sílẹ̀ yìí. Mi ò gbowó patí lọ́wọ́ yín. Owó project mò ń gbà lọ́wọ́ yín. Ẹ fowó gidi sí i. Lórúkọ Jésù àgbà náà ò ní wọnú owó yín. Ìṣẹ́ àtòṣì kò ní ráyè nínú owó yín. Ẹ fi owó gidi sí i. Ẹ fowó gidi sí i. God bless you. Kò sẹ́ni tó ṣe fọ́lọ́run tó pàdánù. Kò sẹ́ni tó ṣe fọ́lọ́run tí ò rí ipa rẹ̀. Lórúkọ Jésù bẹ́ẹ̀ ṣe ń ṣe, ẹ ó rí ipa Ọlọ́run. Ẹ ó rí àánú Ọlọ́run. Ojú ìrẹ́ Ọlọ́run yóò sì fi ayé yín ká. Ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti máa wá sínú ìjọ wa ń bí ẹ ti mọ̀ bá a ṣe ń ṣe. Gbogbo àwọn àtàwọn àlọ́run mo máa pa àwọn kan kò sí bẹ́ẹ̀ ṣe lè wí wọn ní dìde. Fìjókòó yẹmí òun ni wọ́n wá ṣe lọ́jọ́ ayé wọn. Mo dẹ̀ mọ̀ pé wo ò sí láàrin wọn. O ò sí láàrin wọn. Tó bá ní káwọn èèyàn dáwó wọn ń dáwó. Ṣùgbọ́n ohun tó máa gbówó lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa kò ní kọlù wá. Mo ní kò ní kọlù wá. Tó bá wà nílé Ọlọ́run tán ní kò dáwó tó ń pawọ́ pé mi ò ní da wẹ́ ò ń ṣe ra ẹni. Lórúkọ Jésù àní fọwọ́ ara ṣe ra wa o. Àwa tó wà ń róòlù lọ́hùn-ún àgbà àárín yìí wá àwọn ṣàdarí wa. Àárín méjì yìí òun la máa gbà padà lọ. Àwa tá wà ń bí bákan náà àgbà ẹgbẹ́ lọ́hùn wá àárín yìí la máa gbà padà lọ. Àwa tá wà ní ọwọ́ àlàáfíà mi ń bí báyìí la máa gbà wá. Màmá Adéhùnmẹ́ kúrò ní ọ̀nà yẹn fún wọn. Báyìí la máa gbà wá àgbà àárín yìí lọ. Àwa tá wà níbí náà báyìí la máa gbà lọ padà sáyé wa báyìí la máa gbà wá. Ẹ jọ̀wọ́ tí a bá fẹ́ fún wọn lówó tarí pé kò sí change
wo ẹnìkan tó fẹ́ràn nínú gbogbo wọn ju owó yẹn síbẹ̀ pé gbogbo yín ni mo ṣe kíni o mo fẹ́ fún má tọwọ́ bọnú abọ́ owó o. The Lord will bless you in Jesus' name. Ẹ̀yin ọmọ ẹ̀ nísìn ya yín lẹ́ẹ̀mejì ẹ̀ nísìn lẹ́ẹ̀mejì so ẹ jó kẹ́ yọ pé ẹgbẹ̀yìn ya yín akọrin ẹ fún wa lórin. Ó yá ọ̀ ẹ jẹ́ ká dìde. Ìwọ tó bá fẹ́ dìde dìde má farawé àwọn tí ò ní dìde má farawé àwọn tó ní dìde àwọn kan wà wọn ò ní dìde tiwọn. Mo gòkè sí lójoojúmọ́ mo ń gbàdúrà bí mo ti lọ Olúwàjọ́ rẹ̀ mi sọ pé Olúwàjọ́ rẹ̀ mi sọ pé tọ́mí lọ sí ibi gíga àpáta tó ga jù mí lọ Olúwàjọ́ rẹ̀ mi sọ pé. kí a gbàdúrà. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín lórí àwọn àyànfẹ́ rẹ tí wọ́n dá sí iṣẹ́ rẹ lórúkọ Jésù Olúwa kó tẹ́wọ́ gbọ́ rẹ yín o. Nítorí tí ẹ ṣe léyìí gbogbo àwọn kan tí Ọlọ́run ti ṣe tó ti dára nínú ayé yín nínú ìdílé yín nínú ayé ọmọ Sátánì ò ní kí ọwọ́ bọ̀ ọ́. Mo gbà aládùn àtàbárí ọwọ́ kọwọ́ èyí tó fẹ́ dojú ayé yín dé irú ọwọ́ bẹ́ẹ̀ ó yá kó gbẹ sọnù bẹ́ẹ̀. Lórúkọ Jésù ẹ ó máa ní sí, lórúkọ Jésù ẹ ó máa pọ̀ sí, lórúkọ Jésù ẹ ó máa gbòòrò sí.
ewé ńlá yín kò ní rú wẹ́wẹ́. Amen. Lórúkọ Jésù ewé ńlá yín kò ní rú wẹ́wẹ́. Amen. Ògo ni forúkọ Olúwa. Hallelujah. Kọ́lọ́run kó tẹ́wọ́ gbà á. Amen. Kó yà á sí mímọ́. Amen. Lórí fún ìgbélékè iṣẹ́ rẹ̀. Amen. Nítorí Jésù Kristi Olúwa wa. Amen. 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 Lórúkọ Jésù. God bless you. Usher. Ọlọ́run ìgbàlà ẹ má ṣe o. 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 Fún èrè rẹ̀ láyé wa. Ọlọ́run ìgbàlà ẹ má ṣe o. Fún ààbò rẹ̀ lórí wa. Ọlọ́run ìgbàlà ẹ má ṣe o. Ẹ fẹ́ fi ṣe ìyẹ́sí ìyá yín nínú church. Kí ni gift tẹ́ fẹ́ fún ìjọ? Ní orúkọ ẹbí ìyá wa Rachael òní Oluwadare, ohun tá a fẹ́ fi ṣe ayẹyẹ wọn nínú ìjọ yìí ni pé a fún yín ní 2 million. $2 million. God bless you. Lórúkọ Jésù. Ẹ̀yin ẹbí Mama Rachael Oluwadare ẹ ò ní lálàṣí. Gbogbo ibi tí ẹ pẹ̀ka dé ìdíbàjẹ́ kan ò ní kọlù yín. Àánú Ọlọ́run lórúkọ Jésù a máa ṣàwárí yín. Arìnrìn àjò ní gbogbo yín o, ẹ ò ní gbé sájò. Wọn ò ní ròkó yín wálé. A ò ní gbọ́ ibi sí yín. Bí ẹ ṣe bomirin ìjọ Ọlọ́run lónìí, ẹnì kọ̀ọ̀kan yín Ọlọ́run á bomirin yín. Àánú Ọlọ́run á sì ṣàwárí yín. God bless you more in Jesus' name. Kí ẹ má tí lọ mà, ẹ má tí lọ, ẹ má tí lọ, ẹ dúró síwájú. Àwọn tí wọ́n bá yín wá káwọn náà lè gba ìbùkún. They need to support you. They need to support you. Yes. Abẹ́ ní support àwọn ọmọ. Ó yẹ kẹ́ support ẹgbẹ́ abọ́ síwájú. Ìwọ tó bá fẹ́ fi 1,000, 5,000, 10,000, 100,000 support. Tó bá dẹ̀ jẹ́ pé transfer ló fẹ́ ṣe. Praise God. Tó bá jẹ́ transfer ló fẹ́ ṣe fún ìjọ. First Bank Nigeria PLC òun là ń lò. First Bank Nigeria PLC. Account tó máa transfer sí òun ni 3108487612. Tó bá transfer sí bá ṣe ń sọ̀rọ̀ yìí, we will receive the alert and will pray for you. I come again. Account tó máa transfer tó bá fẹ́ ran àwọn ọmọ yìí lọ́wọ́, tó bá fẹ́ bá wọn dá sí pé bóyá ò ní cash wọ́n náà fẹ́ jórúkọ nínú nǹkan tí wọ́n ń ṣe. They saw the project and they are donating 2 million naira. So ìwọ tó fẹ́ ràn wọ́n lọ́wọ́, ìbàjẹ́ 100,000, ìbàjẹ́ 500,000, ìbàjẹ́ 20,000, ìbàjẹ́ 10,000. Account tó lè transfer sí òun náà ni 3108487612. First Bank of Nigeria. Account name St. John's African Church Cathedral. St. John's African Church Cathedral. Òun ni account yẹn, project account wa nìyẹn tí o lè transfer sí. So àwa tá a dẹ̀ fẹ́ fi cash ràn wọ́n lọ́wọ́. So bí àwọn akọrin ṣe ń fún wa lórin, ẹ jẹ́ ká máa jóbọ̀ láti wá fi sílẹ̀ fún wọn, láti wá fi ràn wọ́n lọ́wọ́. Ó yá o. Ẹ̀yin tẹ́ fẹ́ ràn ọmọ lọ́wọ́. Èmi ọmọ yìí o, tílẹ̀tílẹ̀ mi. Èmi ọmọ yìí o,
tí bá ti wà lórí erùpẹ̀ èmi yóò mọ yín o tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi gbogbo. Èmi yóò mọ yín o tinútinú 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 mi gbogbo. Ìwọ̀n ìgbà tí bá ti wà lórí erùpẹ̀ èmi yóò mọ yín o tinútinú mi gbogbo. Òkú kò lẹ́yìn ọ̀rọ̀ wa láyé ló mọ ìrànlọ́wọ́ yín ìdásí tí àwọn ọmọ ṣe fún ìjọ là ń ṣe lọ lọ́wọ́. Ìwọ tó fẹ́ràn àwọn ọmọ wọ̀nyí lọ́wọ́. Ọba tó dá wa sí títí dọjọ́ òní. Wonderfully into the account church 310-848-7612. Tó bá ràn àwọn ọmọ wọ̀nyí lọ́wọ́ a ó gbàdúrà fún ọ. Ìwọ tó dẹ̀ fẹ́ fi káàṣì ràn wọ́n lọ́wọ́ ẹ jẹ́ á dá sí Ọ̀pọ̀ i. láti ràn ó tilẹ̀ ti fi mú. Ọ̀pọ̀ ìjì ló ti jà, ìjì ayé ò gbé ọ lọ. Bí àwọn péréte tẹ̀ ti jáde wá láti wá daṣọ àṣírí bò yín ẹ ò ní ṣẹ̀sín. Ẹnìkọ̀ọ̀kan wa a ò ní fẹ́ kúnná owó. Ìfúrúgbìn síṣẹ́ Ọlọ́run tó máa mú èrè wá fún wa Ọlọ́run á ràn wá lọ́wọ́ láti lè máa ṣe. Níbi tí àwọn ẹlẹgbẹ́ wa ti ń ná owó ní orúkọ Jésù ní ìyókù ọdún yìí a ò ní bá wọn ná ojú. Owó ò ní ṣàgbá wa. Ìbùkún Ọlọ́run á sì máa fi ayé wa ṣàwárí ní orúkọ Jésù Kristi Olúwa wa. God bless you. Ẹ̀yin tí ẹ ràn wá lọ́wọ́ God bless you. Ẹ̀yin tẹ́ ràn wá lọ́wọ́ oore ọ̀fẹ́ àti máa ṣe Ọlọ́run á yọ̀ǹda fún yín o. Gbogbo ẹbí ẹlẹ́kìràn pátápátá ó yẹ dàpọ̀. A ò borí irú mi ò sí àkàwé ìṣòwò ẹ̀dá fíò 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 fíò. Nígbà yìí ó ọ̀làgbẹ̀wé òkè ńlá òkè ńlá ńlá òkè wẹ́wẹ́ ìpínlẹ̀ lọ òní dúró ní ojú rẹ̀ Ọlọ́run láti tóbi tó látóbi Olúwa. Aláìmoore kúrò lọ́nà jẹ́jọ́. Aláìmoore kúrò lọ́nà jẹ́jọ́. Ẹ̀yin ẹbí yìí òkúta ìdàrúdàpọ̀ kò ní wọnú ẹbí yín. Àtẹ̀yìnkù kò ní ja ẹbí yín. Ẹ ò ní sọkún lórí ara yín. Ẹ ò ní di ẹni àgbépamọ́. Ẹ ò ní di ẹni àkọlẹ̀bò lójijì. Ohun tọ́lọ́run ti ṣe fún yín tó ń dára kò ní dìbàjẹ́ mọ́ yín lọ́wọ́. Jésù Olúwa wa. Kí ẹbí bàbá wa Táyé Àgbẹ̀túyè àti Tọ́pẹ́ Awọ́ṣọ Tọ́pẹ́ Awọ́ṣọ àwọn méjèèjì kan máa bọ̀. Ẹbí Àgbẹ̀túyè àti Tọ́pẹ́ Awọ́ṣọ.
gbogbo àwọn tó bá wọn wá. ẹgbẹ̀rún wa gbogbo àwọn tó bá wọn wá. fòyí onígbàlà Jésù ojú. Ògo Ọlọ́run ọba mi Jésù ojú. Ìṣẹ́gun ọ̀rẹ́ rẹ̀ ẹ ṣe wọ́n. Mo ní bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tán. Bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tán. Bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tán. Mo wá sọ pé ọpẹ́ ló yẹ ọpẹ́ yẹ bàbá. Bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tán. Ogun iná kò ní jà nínú ẹbí yín. Ọfà ọ̀tá kò ní ba ẹbí yín. Àpadà sí aburú kò ní dé bá ìdílé yín. Ọkàn yín á balẹ̀. Ẹ rójúráyè ilé ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Kí ìdílé ọlọ́kọ̀ àti Janet Agboola kàn máa bọ̀. Janet Agboola. Mo ti rí rí ẹgbà. Mo ti rí rí ẹgbà. Hallelujah. Ẹbí ọlọ́kọ̀ àti Agboola. Mo ti rí rí ẹgbà. Mo ti rí rí ẹgbà. Hallelujah. Hallelujah. A gbàdúrà fún ẹbí ọlọ́kọ̀ àti Agboola lórúkọ Jésù dáwòrò kò ní kọlu ẹbí yín. Ayé ò ní fàìsàn dá yín lọ́lá. Ọ̀rọ̀ bí ẹjọ́ bí àdánwò bí wàhálà ayé ò ní tì sínú ẹbí yín. Oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa tó fún yín. Nínú ìdáwọ́lé yín ẹ ó máa yin Ọlọ́run. Ẹ ò ní dẹni àná. Jésù Olúwa wa. Ẹ ṣé o. Màmá wa Àìná Adéníyì ẹ máa bọ̀. Èmi máa fi dúpẹ́ oore Olúwa ọba ògo. Èmi máa fi dúpẹ́ oore Olúwa ọba ògo. Nítorí pé ìmọ́tótó mi ìlú àlẹ́ ìwọ lọ́pọ̀lọpọ̀. Mo jẹ́ kó pọ̀ báyọ̀ pẹ̀lẹ́ mi ìwọ yọ̀wọ́ kọ́wọ́. Àtìgbà yìí ni mo ti rọ́pò rẹ̀ nínú ayé mi. Adúmáyọ̀ máa rán
God. Màmá wa Àìná Adéníyì ṣẹ̀ṣẹ̀ fẹ́ rí àwọn ọmọ ẹgbẹ́ wọn lẹ́kùnrẹ́rẹ́ nísìn. Kán ṣẹ̀ wá jáde wá kán gba àárín yìí. Kán gba àárín yìí kán ṣẹ̀ wá bá wọn ṣèdúpẹ́. Ẹgbẹ́ ìràwọ̀ òwúrọ̀. Ẹgbẹ́ ìràwọ̀ òwúrọ̀. Màmá wa Adéníyì ní kẹ́ ṣẹ̀ṣẹ̀ wá bá wọn ṣe ìdúpẹ́ nísìn. Ẹ wá gba àárín yìí wá, ẹ má gba ẹ̀gbẹ́. Ẹ gba àárín yìí wá, ẹ má gba ẹ̀gbẹ́. Ó yá o, ẹgbẹ́ ìràwọ̀ òwúrọ̀ ìjọ yìí. Òun ni màmá wa Àìná Adéníyì wà. Ẹ fún alábọ̀ ìmí lọ́tọ̀. Mọ́tì láyé ní ìgbésùn hallelujah. Ọba mímọ́ ló fi fẹ́ràn mi padà. Títí ayẹlẹ mi yóò máa hallelujah. Hallelujah sọ̀bà mi olóore mọ́. Mọ́tì láyé nínú ìgbésùn hallelujah. Ọba mímọ́ ló fi fẹ́ràn mi padà. Títí ayẹlẹ mi yóò máa hallelujah. Hallelujah sọ̀bà mi olóore. Ó gbọ́dọ̀ fọ́ọ̀tà mi. Ó gbọ́dọ̀ fọ́ọ̀lẹ̀ mi. Èmi aláìlẹ̀ níyàwó ara, ó dẹ̀ padà wá gbọ́dọ̀ fọ́ọ̀lẹ̀ mi. Ó gbọ́dọ̀ fọ́ọ̀lẹ̀ mi. Ó gbọ́dọ̀ fọ́ọ̀lẹ̀ mi. Èmi aláìlẹ̀ níyàwó ara, ó dẹ̀ padà wá gbọ́dọ̀ fọ́ọ̀lẹ̀ mi. Praise God. Ẹ má tí ì lọ ẹ̀yin ìràwọ̀ òwúrọ̀. Màmá Àìná ṣe mọ̀ pé ẹgbẹ́ yín yìí òun ló kó gbogbo oyè tó wà nínú ìjọ. Ẹgbẹ́ yín ni bàbá ìjọ cathedral wà. Níwò ìyá ìjọ tó máa jẹ ní October ẹgbẹ́ yín ló wà. Bàbá ìjọ St. James's ẹgbẹ́ yín ló wà. Ìyálóde ìjọ ẹgbẹ́ yín ló wà. Ṣé kí n máa kà á lọ? Wọ́n pọ̀ rẹpẹtẹ o. Ìyá ìwé Balógun elect wọ́n pọ̀ rẹpẹtẹ o. Ẹ̀yin nìkan lẹ̀ tí ìjòyè o. Nǹkan tí mo fẹ́ fàyọ nìyẹn. Ẹ̀yin nìkan lẹ̀ tí ìjòyè. Kẹ́ máa múra sílẹ̀. Ẹ ti gbọ́ kẹ́ máa múra sílẹ̀. So lágbára tọlọ́run ẹ ò ní yọ sọnù láàrin wọn. Bí wọ́n ṣe sọgbà yé yín ká, ikú ò ní yọ yín pa. Àrùn ò ní sọ yín lọ́jọ́. Ìdùnnú àtayọ̀ lẹ fi ṣẹ̀yẹ ìyá yín, ẹ ò ní wọ àtìmọ́lé. Ẹ ní wọ àtìmọ́lé ìbànújẹ́. Ẹ ní wọ àtìmọ́lé àìsàn. Ẹ ní wọ àtìmọ́lé gbèsè. Ẹ ní wọ àtìmọ́lé ìdààmú. Lórúkọ Jésù gbogbo tọ́lọ́run ti ṣe fún yín tó múnú yín dùn, ayé ò ní fi gbomijé lójú yín. Mo gbàdúrà ẹ ò ní fàìsàn lògbà. Oore ọ̀fẹ́ lọ́run máa tó fún yín. Bẹ́ẹ̀ ṣe tẹ̀ ń bọ̀ lórúkọ Jésù ẹ ò ní kàgbákò ayé. Ìdahoro kò ní kọlù yín. Àbá kí ni mo ṣe ẹ̀yẹ yìí fún ìyá mi fún kò ní tẹnu yín jáde. Lẹ́yìn ikú ìyá yín ọ̀nà àtúbọ̀ là fún yín. Ilé ayé yín á rójú. Ọ̀dẹ̀dẹ̀ yín á báyè. Ọkàn yín á balẹ̀. Ìjọ yóò ní sọkún lórí yín. Ìjọ yóò ní dààmú lórí yín. Ìjọ yóò ní ṣọ̀fọ̀ lórí yín. Ẹ̀yin náà ẹ ò ní ṣọ̀fọ̀ lórí ọmọ. Ayé ò sì ní rìn yín ní òòrùn. Ẹ ní kó sọ́wọ́ ajínigbé. Atúnidá kò ní tún ayé yín dá. Àwọn tí ń di òkúta sẹ́rù ẹni tó fúyẹ́ wọn ò ní rí ti yín dì. Wọn ò ní rí tàwọn ọmọ yín dì. Bẹ́ẹ̀ ni yóò rèé. Ọkàn yín á balẹ̀. Gbogbo èyí tẹ́ máa lò lóde ayé yín, ayé ò ní bá yín lẹ́wà jẹ́. Jésù Kristi Olúwa wa. Ẹ ṣé o. Ẹ rí wọn ò fẹ́ràn àwọn àlùfáà, wọn ò fáwa níyùn. Wọ́n kó sọ́wọ́. Wọ́n kó sí. Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Ẹ wá wo àwọn Sunday tá a máa ń ṣe native dressing. Kẹ wá wo àwọn àlùfáà. Olúwa ràn wá lọ́wọ́. Ẹ gùn sókè yẹn mà. Climb up. Ẹ rọra o. So ní báyìí ó yá akọrin ẹ fún ọ lórin bàbá.
Olúwaṣẹ́gun Olúwadáre gbogbo àwọn tó bá wọn wá. Àrà ń bẹ tí mo fẹ́ dá o. Àrà ń bẹ tí mo fẹ́ dá. Ọ̀rẹ́ mi má gbọ́ kádàrá mi dá. Àrà ń bẹ tí mo fẹ́ dá. Tó bá rí bẹ́ẹ̀ fẹ́mi gbẹ̀rù mi bàbá o. Praise God. Pa àìná tán jẹ́ obìnrin tán bá lè wà nínú ẹgbẹ́ nínú ìjọ yìí, kí ló ṣe bàbá wa Olúwaṣẹ́gun Olúwadáre tí ò sí nínú ẹgbẹ́? Ẹgbẹ́ ìwà mímọ́ tó bá wà ń bí ẹ máa jáde bọ̀. Ẹgbẹ́ ìwà mímọ́, are they here? Ẹ bọ́ síta gbangba báyìí. Ṣẹ́yìn nìkan lẹ wá, sorry. Ṣẹ́yìn nìkan lẹ wá bàbá Ìgè, ẹgbẹ́ ìwà mímọ́. Ẹ jáde wá. Ẹgbẹ́ ìwà mímọ́. Torí kò ní da, Mama Rachael wọ́n ń ṣèyàn bẹ́ẹ̀ nújọ yìí. So tí náà bá dé kú, ó yẹ kó fi eru bojú kọ́pẹ́ náà kúkú fọmọ rọ́pò. Báwa Olúwaṣẹ́gun lóòótọ́ a ò sọ fún yín tẹ́lẹ̀, ṣùgbọ́n bá ṣe ń ṣe nínú ìjọ yìí bàbá wa ọlọ́kọ̀ àwọn náà wà lẹ́yìn yìí lásì àná wọ́n sin bàbá wọn. So nínú ìjọ wa a kì í fẹ́ because ìdílé yín jẹ́ ọ̀kan gbòógì nínú ìjọ yìí ní ìgbà kan rí, so àdẹ̀fẹ́ kó jẹ́ ìgbà kan rí kó má ti generation yín nínú ìjọ. Lórúkọ Jésù ẹ ò ní parun, ẹ ò ní parun, ewé ńlá yín kò ní rú wẹ́wẹ́, igi àràbà níyín lórúkọ Jésù ayé ò ní fà yín tu. Nítorí náà ní orúkọ láti lè máa ṣojú fún ìdílé yín Olúwadáre, a fà yín sínú ẹgbẹ́ ìwà mímọ́. Ẹ bá ń gbówó yẹn kẹ́ a fà yín sínú ẹgbẹ́ ìwà mímọ́ lónìí ní orúkọ Ọlọ́run ti Bàbá, ní orúkọ Ọlọ́run ti Ọmọ, ní orúkọ Ọlọ́run ti Ẹ̀mí Mímọ́. Ikú ò ní pa yín mọ́ yín lọ́wọ́, ẹ ò ní yọ sọnù mọ́ wọn lọ́wọ́. Lẹ́yìn tá a fi ń sínú ẹgbẹ́ yìí ẹ ò ní dìdàkudà. Lẹ́yìn tá a fi ń sínú ẹgbẹ́ yìí ẹ ò ní ṣẹrú owó. Lẹ́yìn tá a fi ń sínú ẹgbẹ́ yìí ẹ ò ní mọ sàárè aya, ẹ ò ní mọ sàárè ọmọ. Ẹ̀yin fún ara yín àìsàn ò ní kọlù yín. Oore ọ̀fẹ́ àti máa ṣe ojúṣe yín gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ Ọlọ́run yóò yọ̀ǹda fún yín. Nígbàkúgbà tá a bá ń rí yín a ò ní rí yín banújẹ́, a ò ní rí yín pòṣé, a ò ní rí yín bú sẹ́kún. Lórúkọ Jésù ní gbogbo ọ̀nà ẹ ò ní dẹni àgbépamọ́, ògo yín á túbọ̀ máa tàn, ẹwà Ọlọ́run á máa búyọ láyé yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Ẹ ò ní mọ̀ níra o, ẹ ò ní tọrọ ná, ẹ ò ní tọrọ jẹ, ẹ ò ní tọrọ lò. Àbámọ̀ kí ni mo wọ ẹgbẹ́ yìí sí kò ní tẹnu yín jáde. Àbá tí mọ̀ kí n ti wà nínú ẹgbẹ́ yìí tipẹ́tipẹ́, òun yóò máa jẹ́ ẹ̀rí yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Ẹ gba nọ́mbà wọn, nọ́mbà yìí tó ń lọ ní o, kì í ṣe tí network máa sọ pé not reachable àbí not available. Ó
yá o. Gbogbo àwọn tó bá wọn wá. Ibi tí mo gbọ́ kọjá. Làwọn kan gbọ́ ọbẹ̀ sọ̀dá. Oúnjẹ tó mọ́ra mi dán. Làwọn kan jẹ tẹ̀mí gan. Ohun gbogbo tó jẹ́ bàbàrà fún wọn fi ṣe rọ̀fẹ́ mi torí mo ránú gbà ní torí mo ránú gbà ní ìrírí tí mo rí làwọn kò rí ṣùgbọ́n àánú tí mo rí làwọn kò rí. Wọ́n ní ròkun yín wálé fún wa. Ìpín yín ò ní boró. Sátánì ò ní so yín mọ́lẹ̀. Ogun ayé, ogun ọ̀tá, ogun èṣù, ogun àwọn ẹni bí, ogun ènìyàn kò ní jà yín. Ọwọ́ Ọlọ́run alààyè yóò máa gbé yín lékè. Gbogbo ìdáwọ́lé yín yóò sì máa yọrí sí ayọ̀. Ẹ ó sì máa ṣàṣeyege. Ẹ ò ní kú sọ́nà bí èéfín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá gbọ́. 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 Ọlọ́run tó tí ń ga ayé òní ṣẹ́yìn mọ́lẹ̀ bí èbó iṣu. Ògo yín á túbọ̀ máa tàn. Ẹ ò ní dẹni àgbépamọ́. Rádaràda rédèrèdè kò ní kẹ́yìn ayé yín. Jésù Olúwa wa. Kí màmá wa Olúwakẹ́mi, màmá wa Adéolú àti Àyànfẹ́, mo pe mẹ́tẹ̀ẹ̀ta yẹn papọ̀ lánàá, ẹ jẹ́ n tún pe papọ̀ lénìí náà. Màmá wa Olúwakẹ́mi, màmá wa Adéolú àti okay, Adéolú is a son. Okay, my boy. Okay, ẹ bá ń gbá bọ́lé, ẹ bá ń gbá bọ́lé ọmọ mi lọ́wọ́.
àyànfẹ́ ok ó yá ẹ fowó dúpẹ́ yín sí gbogbo àwọn tó bá wọn wá. Mo bá wù ẹ́ o lè ká hallelujah. gbogbo àwọn tó bá wọn wá o. Ó dẹ̀ lé bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó tó dáadáa. Tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run lẹ́dùnmọ́ èyí rí o. Ojoojúmọ́ ló dára sí mi. Ayé mo ṣàánú fún. Ayé mo ṣàánú fún. ẹ̀yin ọmọ wọ̀nyí ẹ ò ní jagun ìnira lọ́jọ́ ayé yín ogunkógun kan ò ní borí yín ọlọ́run kó pàṣẹ àlàáfíà ayé yín ká àlàáfíà lóòrọ̀ yín àlàáfíà lọ́sàn-án yín àlàáfíà lọ́jọ́ alẹ́ yín bí ẹ ò ṣe fẹ́ ayé ò ní sọ yín dá Jésù Olúwa wa. Kí màmá wa Dickiness Ọlọ́ṣùndé àti màmá Mopé kán máa bọ̀. Bí mo ṣe hùwà, ó ṣàtọ́jú mi lójoojúmọ́. Ọ̀rọ̀ bí mo ṣe rí, ọ̀rọ̀ bí mo ṣe ṣe, ọ̀rọ̀ bí mo ṣe wà, ó ṣàtọ́jú mi lójoojúmọ́. Èmi ṣe ṣàtọ́jú rẹ lójoojúmọ́. Ó ṣàtọ́jú mi lójoojúmọ́. ẹ̀yin màmá yìí ẹ ò ní ṣọ̀fọ̀ lọ́jọ́ ayé yín. Bó ṣe máa ń ṣe nìyẹn, ó máa ń ṣẹrú dọba, ó máa ń ṣẹrú dọba, bọ́dá ni wáyé ṣe ń ṣẹlẹ̀ yìí o. Bó ṣe máa ń ṣe nìyẹn, ó máa ń ṣẹrú dọba, ó máa ń ṣẹrú dọba, ó ní kò sáyé lókè, ó wáyé fún mi lókè, ó gbọ́dọ̀ fọ́lẹ̀ mi, ìyanu lórúkọ rẹ̀. Ó ní kò sáyé lókè, ó wáyé fún mi lókè, ó gbọ́dọ̀ fọ́lẹ̀ mi, ìyanu lórúkọ rẹ̀. Àṣẹ wẹ́rẹ́ níṣẹ́ Olúwa. Àwọn boys àdúgbò ti stand by so kí gbogbo àwọn boys gbogbo àwọn tó jẹ oúnjẹ màmá àwọn tó lọ wo tẹlifíṣàn lé màmá ó yá àbí máa ń bá wọn tó máa kún bẹ́ẹ̀ wù ọ̀mù tó máa tọ́ tẹlifíṣàn so ó yá o ẹ wá jó kẹ wá ṣẹ́yìn màmá ó yá o.
ọ̀dọ́ yìí lórúkọ Jésù aláàánú àdìde sí yín. Ọlọ́run abúlẹ̀dù sẹ́sẹ̀ yín. Ẹ ní kẹ́gbẹ́kẹ́gbẹ́. Ẹ̀mí Bélíálì kò ní yá yín lò. Ẹ ó wúlò fún ìran yín. Ẹ ò sì ní ṣẹrú ẹgbẹ́. Ẹ ó ga. Aláàánú tó tún ju màmá lọ, Ọlọ́run á gbé dìde sí yín. Bẹ́ẹ̀ ni yóò rèé. Ẹ̀yin náà kẹ̀rí ẹ ò ní tọrọ jẹ lọ́jọ́ ayé yín. Jésù Olúwa wa. Ó dàbí òdòdó tó tàn lówùrọ̀ tó tàn títí dọ̀sán ṣùgbọ́n láṣẹlẹ̀ ó pàdúdé o Ráṣẹ́lì lọ sọ́run o ìpàdé dájídé. Ikú pàbírí abíríkú ikú pàbírí ìrọ̀rọ̀ ikú mú yèyé ọmọ lọ ikú mú Ráṣẹ́lì òní Olúwadáre lọ ṣebí bí olówó lọ́wọ́ wàá kó bí o sì lówó lọ́wọ́ wàá rọ̀rọ̀ ènìyàn tí a bí nínú obìnrin ọlọ́jọ́ díẹ̀
màmá Rachael òní Oluwadare máa lọ nínú ìrìn àjò rẹ kúrò nínú ayé òṣèlú yìí ní orúkọ Jésù Kristi ẹni tí ó dá ọ ní orúkọ Jésù Kristi ẹni tí ó rà ọ́ padà kí ibùsùn rẹ kó jẹ́ ibùsùn àlàáfíà kó jẹ́ ibùsùn ológun ayé ẹ̀yin ọmọ lẹ́yìn òkú màmá ní orúkọ Jésù ìdílé yóò ní dàrú oore ọ̀fẹ́ látòkè wá Olúwa yóò túlé yín lórí bí a ti ń lọ báyìí Olúwa kó máa bá wa lọ oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa àti ìfẹ́ Ọlọ́run àti ìdàpọ̀ ẹ̀mí mímọ́ kó ṣe ọ̀nà yín ní rere kí oṣù yìí kó tù yín lára kí ọdún yìí kó tù yín lára kí ó sì máa bá yín gbé ní orúkọ ti Bàbá àti ní ti Ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Kí Olúwa kí ó pẹ̀lú yín. God bless you. Òun àtọ̀kọ́ wá wípé àmì bẹ́ẹ̀ ní kò rí nígbà tí ayé dàbí kọ́lé tó sì sá ọkọ̀ wá ìwọ ìgbè tirẹ̀ láwá lẹ́mọ̀ ọdún létí yá. Tí ó ní ògo gẹ́gẹ́ bí iṣẹ́ agbára nípa èyí tí òun yóò fi tẹ orí ohun gbogbo bá fún ara rẹ̀. Mo gbọ́ nǹkan láti ọ̀run wá tí wí fún mi pé kọ̀wé rẹ̀ láti sísìn lọ ìbùkún ní fáwọn òkú tó kú nínú Olúwa bẹ́ẹ̀ lé ẹ̀mí ń wí nítorí tí wọ́n sinmi kúrò nínú làálàá wọn. Olúwa ṣàánú fún wa. Olúwa bàbá tá a dé fìlà ìjọ ẹ jẹ́ ká ṣí fìlà pè wá. Olúwa ṣàánú fún àdúrà Olúwa. Kí ìjọba rẹ dé, ìfẹ́ tìrẹ ni kí a ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Fún wa ní oúnjẹ òòjọ́ wa lónìí. Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tí ó ṣẹ̀ wá. Má fà wá sínú ìdẹwò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì. Àmín. Ọlọ́run Olódùmarè ẹni tí àwọn ẹ̀mí àwọn ẹni tí ó fi yín sílẹ̀ lọ nínú Olúwa ń bẹ lọ́dọ̀ rẹ̀ àti lọ́dọ̀ ẹni tí ọkàn àwọn onígbàgbọ́ ń bẹ nínú ayọ̀ ohun ìrora lẹ́yìn tí a yọ wọ́n kúrò nínú ẹrù ara wọn. Tọkàntọkàn ni àwa fi ń dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí ó wù ọ́ láti yọ ọkàn màmá wa olóògbé Rachael òní Oluwadare kúrò nínú òṣì ayé ẹ̀ṣẹ̀ yìí
àwa bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ kí ó lè wù ọ́ nínú oore rẹ ńlá láti tètè parí iye àwọn àyànfẹ́ rẹ àti láti mú àwọn àyànfẹ́ rẹ tí ó fi yín sílẹ̀ lọ ní ìgbàgbọ́ òtítọ́ orúkọ rẹ mímọ́ kí ó lè ní ẹ̀fún ayọ̀ ohun ìrora wa àìlópin ní ara àti ní ọkàn títí láé nínú ògo rẹ tí kò ní pẹ̀kun nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run aláàánú bàbá Olúwa wa Jésù Kristi ẹni tí ń ṣe àjíǹde àti ìyè ẹni kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ yóò wà láàyè bí ó tilẹ̀ wù àti ẹnikẹ́ni tí ó wà láàyè tí yóò sì gbà á gbọ́ kì yóò kú títí láé ẹni tí ó ti ọwọ́ Pọ́ọ̀lù àpọ́sítélì mímọ́ rẹ̀ kọ́ wa pé kí a má bínú jẹ́ bí àwọn tí kò ní ìrètí fún àwọn tí ó sùn nínú rẹ̀ àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ pé kí o jí wa dìde kúrò nínú ẹ̀ṣẹ̀ sí ìyè òdodo nígbà tí àwa bá fi ayé yìí sílẹ̀ lọ kí àwa kí ó lè ní ìsinmi nínú rẹ bí àwa ti ní ìrètí pé ọmọ wa olóògbé Rachael òní Olúwadáre ń sinmi àti ní àjíǹde gbogbo ènìyàn alàgbà ìkẹyìn láti bá wa ní ìtẹ́wọ́gbà ní ojú rẹ láti lè rí ọ̀tún ẹ jẹ́ kọ́kọ́ tẹ má jẹ́ ká ka nǹkan tí mo fẹ́ kà nǹkan bá ka bẹ̀ yìí ẹ má jẹ́ ká kà lé wọn. nígbà náà fún gbogbo àwọn tí ó fẹ́ ọ tí wọ́n sì bẹ̀rù rẹ wípé ẹ wá ìyẹn alábùkún fún ọmọ bàbá mi ẹ gba ìjọba tí a ti pèsè sílẹ̀ fún yín láti ìpilẹ̀ṣẹ̀ ọjọ́ wá fi èyí fún ni àwa bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ bàbá aláàánú nípasẹ̀ Jésù Kristi onílàjà àti olùdáǹdè wa. ẹ̀yin ará nínú Olúwa ọ̀tún nǹkan tí mo fẹ́ ká ẹ má jẹ́ ká lé ní àlàyé lórí o ẹ ṣe sùúrù fún mi. ẹ̀yin ará nínú Olúwa gbogbo kìtàkìrẹ àwa ẹ̀dá láyé òpin ẹ̀rẹ́ o ẹsẹ̀ mẹ́fà nítorí náà ibi tí a ṣe sílẹ̀ fún màmá ìkòsẹ́ tó ní ní tiẹ̀ o ibi tí a kì í bá ní gbé ibi tí a kì í kànlẹ̀kùn lọ kí ni òní bíbá yìí ìyá ẹlẹ́gbẹ̀ẹ́ kan yóò tún di ọjọ́ àjíǹde kí màmá tó lè yíra padà láti pẹ̀lú àwọn àyànfẹ́ so nítorí náà gbogbo àtàṣìwà láàyè yìí ẹ̀rẹ́ ká gbélé ayé ṣe rere torí pé bá fẹ́ bá kọ̀ á ṣe kí ni o gbogbo aláwọ̀ ká ilẹ̀ lọ o ṣùgbọ́n tá máa a rí láwọn bòmíì tẹ bá wò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn ká ilẹ̀ míì wọ́n gbẹ fún yàn pé kán gbé sí ó reject ẹ̀ padà èmi omi ń sun jáde gbà tó fẹ́ gbòkú ẹlòmíì torí iṣẹ́ tó ṣe kí ni o tó ṣe láyé èmi iná ló là ní sàárè ẹ̀ kò tí wọn ti ṣèdájọ́ o bẹ́ẹ̀ sàárè tán gbẹ́ fún iná ló ṣe kí ni iná ló jáde ń bẹ̀ ó túmọ̀ sí pé láti ayé ló ti ṣe kí ni o ló ti jóná lọ sọ́run so ẹnì kọ̀ọ̀kan wa náà ẹ jẹ́ ká wo ìwà wa ká wo ìṣe wa sọ́mọ nìkejì wa sí ẹbí wa sọ́mọ ìyá wa níbo la kù sí nígbà táwa ò tí ì dàbí màmá Rachael yìí ẹ jẹ́ ká lọ ronú padà nísìnyí torí pé ìṣísẹ̀ kan péré ló wà láàrin ikú àti ìyè lórúkọ Jésù mo gbàládùn àfẹ́nìkọ̀ọ̀kan èrò nínú ọdún yìí ìṣísẹ̀ sínú ìyè lẹ́ máa gbé o ẹ ní gbé ìṣísẹ̀ sínú ikú o nítorí náà màmá wa Rachael òní Olúwadáre ibi tí gbogbo àwọn ọmọ tó ní agbára láti sìn ọ́ dére o a kì í bá ní rìnrìn àjò yìí bẹ́ẹ̀ ni a kì í ṣí ni lẹ́sẹ̀ kò dẹ̀ sọ́mọ tó lè sọ wípé kẹjọ máa lọ rárá o ti parí tiẹ̀ nítorí náà ìwọ ọmọlẹ́yìn Kristi máa lọ nínú ìrìn àjò rẹ kúrò ní ayé èṣù ẹ̀ṣẹ̀ yìí ní orúkọ Ọlọ́run bàbá Olódùmarè ẹni tí ó dá ọ ní orúkọ Jésù Kristi ẹni tó jìyà nítorí rẹ ní orúkọ ẹ̀mọ́ ẹni tó ń fún ọ ní agbára ní ìdàpọ̀ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ àwọn áńgẹ́lì àti olórí áńgẹ́lì àti pẹ̀lú gbogbo ẹgbẹ́ ogun ọ̀run kí ìpín rẹ láti òní ìlọ kó jẹ́ ti àlàáfíà ibùgbé ìtura Jerúsálẹ́mù ti ọ̀run ní ọjọ́ àjíǹde àwọn àyànfẹ́ kọ́lọ́run kó ka ẹ̀ mọ́ wọn nígbà tí gbogbo àwọn àyànfẹ́ bá ń dìde láti gba káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere kọ́lọ́run kó ka ẹ̀ mọ́ wọn Ọlọ́run rẹ ti ń ṣe ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé kó máa sìn ọ́ lọ àwọn ọmọ tó fi sílẹ̀ àtàwọn ọmọ àtọkọmọ àtayámọ àtẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ kó má ṣe kàgbákò lẹ́yìn ikú rẹ
kí ìdahoro kó má ṣe bá wọn kí wàhálà kó má ṣe bá ìrìn àjò wọn àwọn ọmọ rẹ yóò máa lọ láti lọ gba àlejò ìwẹ̀jẹ ìwẹ̀mu fáwọn àlejò wọn kó má ṣe àlejò gbà mo gbàdúrà fẹ́yìn ọmọ lọ́jọ́ òní ayé òní tayín lọ́fà ayé òní báyìí lórúkọ rere jẹ́ gbogbo àwọn tó máa bá yín péjọ lọ́jọ́ òní wọn ní ṣàkóbá ibi fún yín lẹ́yìn ìnáwó yìí ẹnì kọ̀ọ̀kan ẹ̀ ní wà tìmọ́lé ẹ ò ní dáràn ajínigbé ò ní jí yín gbé ẹ tó bá ro ibi ròyìn kó máa forí ara ẹ̀ gbé ẹ tó bá wò yín tí ò bá mọ̀ yín wò lẹ́yìn ikú yìí kójú ẹ̀ ò fọ́ dànù ẹ tó bá nawọ́ ìkà sí kọ́wọ́ yẹn ó rọ dànù ẹ̀yin ọmọ wọ̀nyí ẹ ó máa lọ re ẹ ó máa bọ̀ re ilé tó wá sí bàbá màmá sí yìí kò ní dahoro kò ní di àrísá kò ní di ẹrù jẹjẹ àwọn tó ń gbénu lé wọn ó máa gbébẹ̀ láyọ̀ wọn ó máa sùn láyọ̀ wọn ó máa jí láyọ̀ wọn ò ní fẹ́ kún wọlé wọn ò ní fẹ́ kún jáde ó lé ẹrọ lẹ̀mí ò ní jà wọ́n gbogbo ẹ̀yin arìnrìn-àjò tẹ́ wá bí lónìí lórúkọ Jésù ayọ̀ lẹ́ fi padà sí ibùgbé yín ẹnì kọ̀ọ̀kan a ò ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ àti kí ìbùkún bàbá ti ọmọ ti ẹ̀mí mímọ́ kó ṣíjí àbòbò yín kó pa yín mọ́ bí ẹyin ojú kó ràdòbò yín bí àdàbà kó gba ẹsẹ̀ yín lọ́wọ́ ìṣubú kó gba ọkàn yín lọ́wọ́ ìparun kí búburú kan kó má ṣubú lù yín kárùnkárùn kó má sún máa gọ yín kẹ́ wà láìléwu lónìí àti títí láéláé. Àmín 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 lórúkọ Jésù. Mama Rachael, òní Oluwadare, a fẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù títí di ìmọ́lẹ̀ òwúrọ̀ ọjọ́ àjíǹde. Súnre, súnre, súnre. So ẹ̀yin ọmọ tó kù díẹ̀díẹ̀ kan ṣe lè lórí bẹ́ẹ̀ tó bá dẹ̀ ṣe fún wa kàn dé pé pẹ̀lú ìyẹ̀pẹ̀ yẹn tó bá jẹ́ kó dànù o. A gbé sí. Ọ̀ya ọmọ ọjà àdàkálẹ̀. Ló wà sọ́lá ti kó dé. Oye ẹ̀bùn nípa ìfẹ́ Olùgbàlà ojú rere rẹ̀ kí máa dá èlò sí kan ọwọ́ lẹ́jẹ̀ lọ́wọ́ pépélé nídìí ọ̀rọ̀ ọ̀fẹ́ agbára lọ́wọ́ tó bá ní òde. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. Àwọn ẹgbẹ́ ẹni fẹ́ máa lọ lò. Ọ̀nà àlejò ní Olúwadare ní Olúwadare ọpẹ́ wa. Ibi tí Ọlọ́run náà wà lọ́wọ́ lẹ́yìn ìsìnkú ìyá yín ẹ ò ní di òkú. Lẹ́yìn ìsìnkú ìyá yín ọ̀nà yóò ní dojú. Ilé yìí kò ní di àrísàkó. Ẹ̀yìn ìyá kó san gbogbo. Àwọn tí ò ní ìyá tó ti ẹ̀yìn ìyá kó san gbogbo. Ẹbí àtàrà tó ti ẹ̀yìn ìyá kó san gbogbo. Ìyá tó kó àjọpọ̀ ọ̀rọ̀ kó yàn án fún wa. Ṣé o pé ayé yóò fi là tètè mọ́lẹ̀ ayé yóò fi tàn súnre 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 tètè ògo àjíǹde yóò tàn tí dáwọ́.